ọjọ́ tòní mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn ọ̀rẹ́ méjì tí wọ́n gbà lérò pé kí friendship wọn kó last bí ọdún mẹ́wàá, 20 ọdún, 30 ọdún, 40 ọdún àti 50 ọdún jù bẹ́ẹ̀ lọ. Kí ni àwọn attributes, quality, gbogbo àwọn èròjà tí wọ́n láti fi sí inú friendship wọn kí èròǹgbà wọn kó lè wá sí ìmúṣẹ. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń wò mí. Orúkọ tèmi ni Larry Ìjẹ́ Ọmọlúàbí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ọ̀rọ̀ ìyànjú àti jíjẹ́ ọmọlúàbí ni ohun tí máa ń sọ̀rọ̀ lé lórí, pàápàá jùlọ láàrin àwọn ọ̀dọ́. Ní ọjọ́ tòní mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn ọ̀rẹ́ méjì tí wọ́n gbà lérò pé kí friendship wọn kó last bí ọdún mẹ́wàá, 20 ọdún, 30 ọdún, 40 ọdún àti 50 ọdún jù bẹ́ẹ̀ lọ. Kí ni àwọn attributes, quality, gbogbo àwọn èròjà tí wọ́n láti fi sí inú friendship wọn kí èròǹgbà wọn kó lè wá sí ìmúṣẹ. Ẹ rí i pé ní ọ̀pọ̀lọpọ̀ gbà tí àwọn èèyàn bá jáde wá tó bá sọ pé èèyàn betray àwọn, a máa sábà sọ pé àwọn tó betray pé èèyàn báyìí ò dá, gẹ́gẹ́ bí ǹdẹ̀ ṣe máa ń sọ, mi máa ń sọ pé it takes two to tango. Kò possible ẹni tó ń sọ pé èèyàn ṣe ohun aburú fóun, òun náà máa ní ibi tí òun náà ti go wrong. So tá a bá ní ká máa ní lára wa all the time, mi ò rò pé bí a ready láti heal society wa. Basically ohun tí máa ń sọ ni pé ẹ jẹ́ káwa náà máa mọ fault wa. So tá a bá mọ̀ pé àwa náà jẹ̀bi, number one, ó máa curb wa láti máa criticize èèyàn. Ẹlẹ́ẹ̀kejì, ó dẹ̀ máa rọ̀ wá lọ́rùn láti lè wá solution. Torí àwa gan ti wò pé èmi gan náà mo ní tèmi lọ́wọ́ ní side yìí. So but now ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa kí ni àwọn èròjà tí àwọn èèyàn lè fi sínú friendship wọn. Tá a bá ń sọ̀rọ̀ friendship, ó dàbí ọ̀rọ̀ ìgbéyàwó ni. Kò sí manual fún, kò sí pé manual kan lèèyàn ń kà pa. Tí wọ́n bá ti ka manual yìí o, relationship èèyàn á lọ forever, àbí marriage èèyàn á lọ forever. A máa gbìyànjú náà ni ìrírí, àwọn nǹkan tá a bá kà, àwọn nǹkan tá a bá gbọ́, nǹkan tó bá ń ṣẹlẹ̀, àwọn ìtàn, òun náà la máa sọ láàrin ara wa láti máa fi help ara wa. So ohun àkọ́kọ́ ta ní láti kọ́kọ́ mọ̀ ni pé àdámọ́ àwọn èèyàn ni kí a betray. Àdámọ́ àwọn èèyàn ni, kò dẹ̀ sí ohun tá a lè ṣe sí. Yálà a máa manage ara wa ni. Ẹ̀kejì ni fún ẹni tó fẹ́ ní, fún àwọn ọ̀rẹ́ tó fẹ́ ní long term friendship. So tá a bá ti kọ́kọ́ mọ̀ pé àdámọ́ àwọn èèyàn ni pé kí betray lè wáyé, níjọ́ tó bá dẹ̀ ti wáyé ká gbà kámú. Àmọ́ kí náà nǹkan tá a lè fi sí? Àkọ́kọ́ ni wípé àwọn ọ̀rẹ́ méjèèjì láti jẹ́ onítìjú. Wọ́n láti jẹ́ onítìjú. Kí leléyìí máa fún wa ni wípé tá a bá jẹ́ onítìjú ara wa, ó máa fún wa lórí ọ̀fẹ́ láti lè jẹ́ kí friendship wa last. A ní láti jẹ́ onítìjú. Onítìjú ẹni tí kò bá jẹ́ onítìjú, ohun gbogbo ti bọ́ lọ́wọ́ irúfẹ́ èèyàn bẹ́ẹ̀. Nítorí tá a bá wò, Ọlọ́run tó dá wa, ààrí gbogbo òfin tó dẹ̀ mú ní Ọlọ́run ní ká máa ṣe ní gbogbo ẹ̀sìn. Yálà ẹ̀sìn Kristẹni ni, ẹ̀sìn Muslim ni, ẹ̀sìn àwọn ìbílẹ̀, pé àwọn tọ́lọ́run wọn wá tó sọ pé Ọlọ́run sọ báyìí, Ọlọ́run sọ báyìí. Ààrẹ ẹni tó pa wá láṣẹ yìí. Bọ́n tó rájọ́ a ní láti tijú ẹni yìí. Tá a bá ń kírun àwa mùsùlùmí lèmi, tá a bá ń kírun 5 ní ojúmọ́, kò ń ṣe pé nǹkan mú ẹgbàá dání báyìí pé láti nà wá. Àtijú Ọlọ́run ni. So táwọn oníṣẹ̀ṣe bá ń rúbọ láti lè lọ sí pé kí Elédùmarè gbà, wọ́n tijú Ọlọ́run ni, wọ́n tijú. So ìtìjú lára nǹkan tó jẹ́ key tí friendship lè fi last ni. Ẹ̀sìn, àwọn irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ ní láti jẹ́ ẹni tó nẹ́sìn lára. Nítorí tí ọ̀rẹ́ bá jáde sí ta bá sọ pé ó betray mi, ọ̀rẹ́ mi betray, a ní bẹ̀rẹ̀ pé ṣé ẹ ti ẹ̀ wà compatible. Friendship téèyàn ò bá wà compatible, àbí relationship téèyàn ò bá wà compatible gan, separation àbí issue sì lè padà jáde tó jẹ́ pé Ọlọ́run ló ní gbogbo nǹkan lọ́dọ̀. But the basic things kó tó di pé a máa sọ pé àwọn èèyàn ò dá, torí
gbólóhùn tí mi ò like ni èèyàn dà mí, èèyàn betray mi. Ìjẹ́ èèyàn sòótọ́ fúnra ẹ̀ pé níwọ̀nba o, ìjẹ́ mi náà tiẹ̀ ṣe analysis, ìjẹ́ mo tiẹ̀ ṣe, mo gbìyànjú ṣáwa compatible. A ní láti jẹ́ ẹlẹ́sìn kò wá ń ṣe pé ẹlẹ́sìn kan náà. Mi lè jẹ́ mùsùlùmí tó jẹ́ pé ọ̀rẹ́ mi jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀, but nítorí kò sí ẹ̀sìn kankan tí kò kọ́ wa ní kéèyàn jẹ́ ọmọlúàbí, kéèyàn jẹ́yàn dáadáa. Ọ̀nà tá fi ń gbẹ̀sìn, ọ̀nà tá fi ń gbàṣẹ ẹ̀sìn ló yàtọ̀, but gbogbo ẹ̀sìn ló kọ́ wa ká jẹ́ ìjọmọlúàbí. So èèyàn láti jẹ́ lẹ́sìn, that is another thing. Point 2 for compatibility. Ẹlẹ́ẹ̀kẹta òun ni tí mo ti sọ jáde nínú ẹlẹ́ẹ̀kejì, kéèyàn wá jẹ́ ọmọlúàbí, kéèyàn ní respect. Ohun tí eléyìí máa jẹ́ ni wípé ẹni tó bá ní respect nínú friendship tí ọ̀rẹ́ méjèèjì bá ṣe nísìnyí báyìí, ohun táwa máa ń sábà sọ ni pé a jẹ́ ọ̀rẹ́, a lè pọ́nra wa lé, a lè lo ẹ́. Ẹni tó bá ń lo ẹ́ fúnra wọn, wọ́n máa dàbí pé àwọn ìbílẹ̀ làwọn eléyìí. Mo ní best ẹni tí mo lè pè ní best friend mi, ẹ lájọ máa ń lò fúnra wa. Bàbá àpàdé mi à lo ẹ, à lo owó, but most of the time à ń lo ẹ fúnra wa nítorí òyìn ò mẹ́ni pé nítorí ajẹ́ ọjọ́ rẹ̀ a lè pọ́nra wa lé. Nítorí tá bá rárá àta gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, a máa lo ẹ fún ẹni kódà kójà ká jù lọ, but tó bá jẹ́ first timer àbí ẹni tá ṣe ń pàdé, a máa fẹ́ lo ẹ fún kó lè rí pa lẹ́kọ̀ọ́ lára. Ẹni tẹ́jọ́ wá jẹ́ ọjọ́ ọ̀rẹ́ náà kò gbọ́dọ̀ sí finish, ò gbọ́dọ̀ wọ́ nítorí àtijọ́ ọjọ́ rẹ̀. A lè lo owó, mi ò sọ pé dandan ẹ o, a lè lo owó, but yálà èèyàn lo owó, yálà èèyàn lo ẹ, àmọ́ respect, àwọn mutual respect, àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan wà bí pé a fẹ́ bára wa sọ̀rọ̀, ó ká fi respect sínú ẹ̀. Tá a bá ti ní respect, gbogbo nǹkan báyìí, àwọn little thing, torí ọ̀rẹ́ wẹ̀ mí, ó máa easy, ó rọrùn fún third party àbí family yẹn láti capitalize pé wo bí eléyìí tó tiẹ̀ ń bá rìn kò tiẹ̀. So a ní láti ní respect. Ohun kẹrin tó yẹ kí a máa bára wa ṣe, ohun kẹrin tá tún gbọ́dọ̀ ní fún ẹni tó fẹ́ ní long term friendship ni pé ǹjẹ́ tá bá ṣẹra wa gẹ́gẹ́ bí ọ̀rẹ́ sọ̀rẹ́, a lè pera wa. Àmọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kó máa jẹ́ kí a máa report ara wa àbí ká máa sọ pé ó ṣẹ̀ mí. Èyí tá máa fi ṣe lè ká máa lo ẹ̀dà ọ̀rọ̀. Tí bá mọ̀ pé ọ̀rẹ́ mi ṣẹ̀ mí, tábúrò mi bá wà lẹ́gbẹ̀ẹ́ mi, mo lè mọ̀ọ́mọ̀ máa sọ pé ìwọ orí ẹ ṣe nǹkan báyìí, àbí kí n máa bú àbúrò mi yẹn, àbí kí n máa sọ̀rọ̀. But nǹkan tí ọ̀rẹ́ mi yẹn ṣe àbí quality tó ní lára ìwà tó ní, tí bá fi ń sọ̀rọ̀, torí ara ìtìjú náà dẹ̀ nìyẹn pé tẹ́ bá tijú ara yín, ẹ nífẹ̀ẹ́ máa bára yín wí, torí ẹ̀ ń ṣe kò ń ṣe pé bí ọmọ téèyàn bí, èèyàn nífẹ̀ẹ́ máa bára yàn wí àbí máa búra ẹni all the time. So ní ọ̀pọ̀lọpọ̀ gbà a lè máa lo ẹ̀dà ọ̀rọ̀, yálà yìí tá máa fi ṣe direct, torí ọ̀rọ̀ direct ó lè mú misunderstanding wáyé. Ká máa lo ẹ̀dà ọ̀rọ̀ bí àwọn ló ṣẹ̀ mí, kí n wá máa sọ fún pàdé mi, ó rí lágbájá, ó máa ṣe nǹkan báyìí, ó ṣe nǹkan báyìí, ó ṣe nǹkan báyìí. Most wa náà onílàákàyè ni wá. Ẹni yẹn náà tó bá jẹ́ onílàákàyè, á mọ̀ wípé nǹkan tó ẹni yẹn sọ bí nǹkan tó òun máa ń ṣe ni. But the fact pé kò tiẹ̀ lámọ̀ gbàgbà bí kíní yẹn, ó ti tijú ẹ̀ níwọ̀nba. Ọ̀rẹ́ ẹ̀ náà fẹ́ tijú, ká má fi ẹ̀dà ọ̀rọ̀ bára wa sọ̀rọ̀. Ìkarùn-ún, èyí máa ń jẹ́ most àṣìṣe tá a máa ń ṣe nínú ọ̀rẹ́. Tá bá jọ jẹ́ ọ̀rẹ́, ká má máa jẹ́ kí bíyá family wa, bíyá ọkùnrin sọ́kùnrin, táwa ti marry, ká má máa pa ní dandan fún àwọn family wa bí àwọn ìyàwó wa káwọn náà jẹ́ ọ̀rẹ́. Àbọ̀ àwọn ọmọ tá a bí kọ́ jẹ́ ọ̀rẹ́. Torí èmi àtọ̀rẹ́ mi tá pàdé ra wa, ó lè nífẹ̀ẹ́ àwọn mọ̀lẹ́bí mi, but kò ń ṣe dandan pé kí ọ̀rẹ́ mi ọkùnrin dandan kó jẹ́ best friend ọ̀rẹ́ mi, ìyàwó mi. Kódà a lè jọ lọ school kan náà, gbogbo a lè jọ múra wa láti school. Bí ohun tí èmi rí lára ẹ̀ tó intrigue mi láti bá jẹ́ ọ̀rẹ́, ìyàwó mi lè má rí, ìyàwó tiẹ̀ lè má rí, ìyàwó tèmi, wọ́n a kàn máa jẹ́ family friend pé hi kò ń ṣe dandan kóhun náà jẹ́ ọ̀rẹ́.
bí kòríkòsùn àbí pé káṣá máa jọ kí gbogbo wa sọ pé a jẹ́ family. Èmi àtẹnitájọ́ nájà tájọ jẹ́ ọ̀rẹ́ yẹn ló yẹ kí ká prioritize ọ̀rẹ́ wa, ká má máa extend àbí ká máa enforce ẹ̀ lórí pé kọ́ ọmọ wa náà dandan kó jọjọ́ rẹ̀, àbí kí ìyàwó wa àbí àwọn ọkọ wa dandan kó jọjọ́ rẹ̀. Gbogbo nǹkan báyìí, possibility tá a bá ń ṣe nǹkan báyìí ó lè má máa jẹ́ kí ẹ̀mí friendship gùn. Torí tí ìyàwó ò bá like ọ̀rẹ́ kò ń ṣe pé kò ní like ọ̀rẹ́ mi, but kò fẹ́ that too closeness, èmi dẹ̀ ń force ẹ̀. So gbogbo nǹkan báyìí ó lè máa ṣe kíní. Èyí tó wá jẹ́ last one, tá a bá jẹ́ ọ̀rẹ́ tó yẹ pé a jọ ń ṣe business, ká agreement máa wà. Ká má fi ọ̀rẹ́ ṣe business. Ẹ má jẹ́ ká máa fi ọ̀rẹ́ ṣe business. Gba ọ̀rẹ́ mi ni ká agreement wà, ká kọ sílẹ̀ wà. Tẹ́ bá wo gbogbo àwọn record labels, báwọn èèyàn tó ń betray ara wọn jù most of the time kò kí ń sí agreement. Ìta agreement bá wà, even àwọn tó ṣe agreement gan wọ́n sì ń betray ara wọn. Any komi business tá bá ń ṣe kí written agreement máa wà. So èyí máa ẹni tó tẹ̀fẹ́ jẹ́ ọlọ́kànjúà torí àtijọ́ tí ọwọ́ ara wa bọ àwọn nǹkan kí friendship wa kó má di gbé friendship wa ká kọ sílẹ̀ wà, so that sí betray nítorí ẹ̀dá ni wá, betray lè gbé wa, ìjẹyàn lè gbé wa. So a lè mọ ẹni tó wrong, ẹni tó dẹ̀ fẹ́ ṣe nǹkan tó wrong, òun náà lè rò pé ẹ̀mejì torí àkọọ́lẹ̀ pé bí ajọ́ ń tà nǹkan sìn àtijọ́ mọ̀ pé nǹkan tá a bá pa o nǹkan báyìí ló máa ṣe, nǹkan báyìí ló máa ṣe. So even tí betray báyà, tí a bá padà betray ara wa àbí tí disappointment bá wa, ẹni tí ó jẹ̀bi ó máa rọ̀ lọ́rùn tó bá nárò jinlẹ̀ láti wá túbá, láti wá pọ̀ òun èèyàn kó bá òun bẹ ọ̀rẹ́ òun torí á glẹ̀. But ọ̀rọ̀ tí a bá ti yan, business tá a bá ń ṣe tá a ti yan, tí ò ti ń sákanlẹ̀ tá a kàn fi jọ ń ṣe ọ̀rẹ́, tí òun wá sọ pé òun ò rò bí wọ́n ṣe ń rò yẹn, òun ò rò bí wọ́n ṣe ń rò yẹn. So tips tí mo ń sọ ẹ̀ àwọn nǹkan tá a lè fi ní long term friendship ni. So kò guarantee pé 100% èèyàn bá follow ẹ̀ ìyẹn ó guarantee bí n ṣe ti sọ láti ilẹ̀ kò sí manual fún relationship àbí friendship. But àwọn nǹkan tá a bá kà, but tá a bá lè tiẹ̀ máa bírò ohun bíi 5 tí mo sọ yìí, tá a bá fi sínú àwọn friendship wa, mo lérò pé a ràn wá lọ́wọ́ ju pé kakọ̀ ṣáà máa jọ ṣe ẹni tí èèyàn bá jẹ́ onítìjú ń sìn, tí èèyàn wá lọ make friendship pẹ̀lú ẹni tí ò tẹ̀ jẹ́ onítìjú, ẹni tí ò kí ẹ̀, ẹni tó yẹ pé ó lè sọ̀rọ̀ àlùfàǹṣá. So at least a ní láti gbìyànjú tá a bá jọ bẹ̀rẹ̀ a lè mọ gbogbo wọn quality láti ilẹ̀. Bọ̀ bàbá jíjọ ń ṣe òun ló máa fi jẹ́ pé àwọn máa fi rí pókè ìmọ̀ àti ẹni to some extent a wà compatible. So tá a bá dẹ̀ ṣọ̀rẹ́ pẹ̀lú àwọn ẹlòmíì, tá a bá rí pé to some extent ní kíní, so ní gbẹ̀mí lé irú àwọn èèyàn bẹ́ẹ̀ too much, ní pé wọ́n ní bí bestie. So ẹni tó fẹ́ jẹ́ bestie yàn a ní láti understand pé a ní àwọn nǹkan tó jẹ́ pé similarities, àjọ náà kankan tí àjọjọ wà tájọ align pẹ̀lú. So ìtò dẹ̀ máa jẹ́ tí máa fi kásẹ̀ gbogbo ẹ̀ ńlẹ̀ ní pé fún ẹni tó fẹ́ ní long term friendship pẹ̀lú yàn, kò irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n ní jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n á ní ọ̀rẹ́ jantirẹrẹ. Any friendship torí gbogbo quality àbí pé kéèyàn fẹ́ check pé iṣẹ́ ni wà compatible pẹ̀lú mi, iṣẹ́ ni. So ẹ wá lè sọ pé ẹ máa ṣe pẹ̀lẹ́ ni, ẹ ti fẹ́ lọ ṣe pẹ̀lẹ́ lómi, ẹ ti fẹ́ lọ ṣe pẹ̀lẹ́ lómi. Bí èèyàn kan, bí èèyàn méjì lẹ máa fẹ́ lo energy yín lé lórí láti jọ wò. So irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n ní jẹ́ ẹni tó máa ní ọ̀rẹ́ rẹpẹtẹ. Èyí ni tips tí mo ní kí n mú wá ní ọjọ́ tòní. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, ẹ jọ̀ọ́ follow mi lórí social media handle mi Ìjọmọlúàbí lórí Facebook, TikTok, Instagram àti YouTube. Ẹ jọ̀ọ́ gbogbo ẹni tó bá wo fídíò lórí YouTube, as soon as tẹ́ bá wò ẹ bá mi subscribe sí YouTube channel mi. Ẹ ṣé gan, Ọlọ́run á wà pẹ̀lú wa. Ẹ ṣé.